gbogbo ẹ̀ lólùfẹ́ wa káàkiri àgbáláyé pátá kábíyèsí Olódùmarè kábíyèsí Ifá àti gbogbo ẹ̀yàn ọmọ Yorùbá káàkiri àgbáláyé pátá tẹ́ ẹ nífẹ̀ẹ́ ìran bàbá yín ojú òní tiwa ojú òní tìmí ojú òní tí Odua táwọn wà. Ètò kan ni àwọn ọmọ ìyá wa náà ṣe ní orí TikTok. Àwa gbé àáfàá wá àáfàá ń wọlé. àáfàá ẹ jẹ́ kí mi béèrè ìbéèrè kan, ẹ má bínú, ṣé ń gbọ́ mi? Mo mọ̀ pé àgbàlagbà ni ní ìgbà tí ẹ ti ń ka Quran, tẹ́ ti understand the Quran, tẹ́ ẹ rí gbogbo nǹkan tó wà nú ẹ̀, ǹjẹ́ Allah tí Muhammadu polongo nínú Quran, ǹjẹ́ òun náà ni Olódùmarè bí? Ọlọ́run ẹyọ kan náà ló wà, òun lọ́kàn dá gbogbo wa ni Allah l'Olódùmarè. Ta ló dá Muhammad, ta ló dá wa. sheik ibẹ̀ yẹn mo rí pé ibẹ̀ yẹn náà ó wà nù nǹkan táwọn ṣe gbé tó ìsílẹ̀, ibẹ̀ yẹn wà nù nǹkan tí ò yí ọmọ ọ̀pọ̀lọpọ̀, so ẹ wá jẹ́ ká ṣe báyìí kí bèrè nǹkan kan nílẹ̀ Yorùbá. ṣé mo pa ní ọ̀wọ́ Ọlọ́ṣun, bẹ́ẹ̀ni àdẹ̀lọ́wọ̀n oníṣàngó, bẹ́ẹ̀ni. so tí oníṣàngó bá lóun ò ṣe Ṣàngó mọ́, òun fẹ́ lọ máa ṣe Ọlọ́ṣun, ṣé ti gbọ́ rí pé Ọlọ́run Elédùmarè ní kí wọ́n lọ parú ẹni bẹ́ẹ̀? Wọ́n fi Kùránì yẹ àní wọ́n kú wa lẹ́rù. ẹ kọ́kọ́ ẹ̀hún ṣé ìgbẹ́ ṣe bó ṣe máa yé yín ni ẹ kọ́kọ́ dáhùn bẹ̀ yẹn. ṣé ẹ gbọ́ pé Ọlọ́run ní kí wọ́n lọ pa èèyàn yẹn? Ọlọ́run ò sọ bẹ́ẹ̀. So Allah wá sọ tiẹ̀ nínú Quran 489 ẹgbẹ́ sí ms Surah Al-Nisa, ó ní ẹni ọ̀wọ́n tí ó gbàgbọ́ wọn á máa rò kẹ́yìn náà má gbàgbọ́, ẹ má bá wọn ṣe àyàfi tí wọ́n bá wá sójú ọ̀nà Islam, tí wọ́n gba Islam. Ó ní tí wọ́n bá ti wá gba Islam tó bá lọ́wọ́n ò ṣe mọ́, ó ní kẹ́ jí wọn gbé, ìyẹn táwọn Haúsá ń ṣe, táwọn Boko Haram ń ṣe. Ó ní lẹ́yìn tẹ́ bá jí wọn gbé kẹ́ pa wọ́n níbikíbi tẹ́ bá ti mú wọn, wọ́n máa gbé sí. Ó ní kẹ́ pa wọ́n níbikíbi tẹ́ bá ti mú wọn. So àwa fẹ́ béèrè báyìí, tẹ́ bá wá gbé síra wọn, ṣé Allah yẹn wá ní Ọlọ́run Elédùmarè tilẹ̀ wá pẹ̀lú àyà tí mo kà fún yín? Ẹ yá kẹyẹ kí n wo àyà yẹn náà nítorí mi. Wọ́n á gbé sínsìn kẹlẹ̀ rí torí ìdí àwa náà lọ lé kéwú, ms lọ lé kéwú, mo lọ lé kéwú, àfáàṣọlá lọ lé kéwú. àbá àgbà ṣèkì ní bàbá wa. Àwa kéwú lọ́dọ̀ yìí lálẹ́ yìí. Àná àwọn ọmọ kékeré kéwú làwà. So wọ́n ti gbé sí ẹ̀ lè kábẹ̀ yẹn kẹ́ fi rí i pé Allah yàtọ̀ sí Ọlọ́run Elédùmarè tilẹ̀ wa. Ọbáṣọlá. Èyí kẹ́ka. Mo ti rí. Ọbáṣọlá. Wà dúró ẹjọ́ àkígbà nọ́mbà àfá ìgẹ̀gẹ̀ lọ́gbọ́. Ìgbà nọ́mbà. Sàwá àǹfààlà tàtà ìsúnmíní àwòlíyà àtàyò àjírò fi sabilillah. فإن تولوا فخذوهم واقتلوهم حيث وجدتموهم ولا تتئسوا منهم وليا ولا نصيرا. Yorùbá lẹ́bù kò ní dáwọ́ àgbẹ̀lẹ̀ ìlà ẹ̀ ẹ̀ ti kó alẹ́ wù ti pẹ́. Ní Al-Qur'ani náà lélẹ́ iná wa. Qur'ani yìí gbẹnu tán lálẹ́ tí yẹn bá ń tu gan, èèyàn ọmọ rẹ́rìn tí yẹn bá ń là ká ẹ̀. Igi Ọlọ́run náà ṣé Ọlọ́run aláàrẹ̀ lọ́wọ́ sọ̀rọ̀ yìí báyìí. Àkọ́gbá ẹnu mi gan kí n máa tú u. Ọlọ́run ò gbọ́dọ̀ ṣe léyìí. Ẹni tó dáàyàn. Kí ni wàá gbà lérò, kí ló wá dá wa sí tó wá fẹ́ pa wákẹ́ẹ̀tì kan mọ́? Wọ́n mọ̀ mú wa lọ́rẹ̀ẹ́ bò ó. La ilaha illallah. Nǹkan mà ti ṣe wá o. Nǹkan mà ṣe gba àwọn tó kó ìwú wọ̀lú wa o. Ẹ wo, èmi bára mi dúpẹ́ fọ́lọ́run. Mo bára mi dúpẹ́ fún Ọlọ́run Elédùmarè tó ṣẹ̀dá mi. Mo wá bá gbogbo ọnú ilé yìí náà dúpẹ́ fọ́lọ́run Elédùmarè tó ṣẹ̀dá wa tó sí làákàyè wa síbi tọ́tọ́. Àwọn èèyàn ti sọnù gan-an. Ẹ̀yin náà ẹjá jọ gbọ́ àyà Kùránì Ọlọ́run yìí. Ẹ̀yin sheik
Check ẹnìkan sọ ní under comment section ó ní arrangement ní wípé arrange yín wà ní. Èmi tí mo bá dé rí prógámù yìí rí kọ́lọ́run pa mí lálẹ́ yìí. Àmúbáyá sínúkè ìdérí rẹ̀ gbogbo tí ń fẹ́ lóore ni kọ́ mọ̀ di tèmi látàlẹ́ yìí. Èmi èso onírọ̀ ìmọ̀ yín rí ìrẹ́ nìkan kan rí àmọ́ mo mọ tí ń sọ nígbọ́dá mi lójú. Nítorí Ọlọ́run ti fòye yíyé mi ti pẹ́. Pé Ọlọ́run ti ṣe kìíní ìtọ́ ẹ̀yin tẹ́ àwa pọ́lọ́run lọ sọ̀rọ̀ yìí dé ẹ̀yin nù Ọlọ́run lẹ́mi ṣe máa ń sọ nù ni because wọ́n ìkónilẹ́rù nìna Ọlọ́run tó dáwò nífẹ̀ẹ́ fìyà jẹ wá láéláé báwo làá ṣe lè máa jẹ ẹrú ọwọ́ pọ̀ lẹ́nu mi gan o níbi àwọn nǹkan tí mo rí náà lùpá ní tí mo dẹ̀ máa ń wò pé ẹni tó dáwò ní sọ bẹ́ẹ̀ láyé àmọ́ tó bá yá ń kó òun rò pé wọ́n àríjì mi wá ni ojú òótọ́ padà délẹ̀ ẹ fi wọ́n lẹ̀ òótọ́ Ọlọ́run ti sọ fún wa pé òótọ́ ò ní pé méjì tí mo gbà kú ní jáàlì àákọ wá sàákà gbàtìlà nínú gbàtìlà kánẹ sàrúkà sẹrí òdòdó bá ti dé ìbàjẹ́ ọ̀paramọ́ òdòdó ń dé bọ̀ ni ẹ fi gbogbo wọn lẹ̀ wọ́n àríǹjì tèmi wá bóyá kì í sọ ọmọ Yorùbá ó lè já àwọn Fúlàní àtọ̀hún ìwà hùn ìrẹ́ bu. Ó tẹ́ kí n fẹ́ sọ̀rọ̀ débi ọ̀rọ̀ yìí ni pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí náà ló wà bẹ́ẹ̀ tí wọn ò sáré pé wọ́n kàn ka Kùránì ni wọ́n kàn ka wọn ò tiẹ̀ fẹ́ wọn ò ṣàyé àti ẹ̀tí mọ́ tú mọ́ túmọ̀ ẹ̀. Àwa gbé àfa ìwọlé nígbà tó ká yà Kùránì yìí tán tó kà tán Tani kálàfà òtún sí Yorùbá àfa sì tú àfa sì ń wú ẹ̀rìn tó lọ́rọ̀ pé àfa lọ pé oníṣẹ́ Allah náà ní oṣù kan báyìí oníṣẹ́ Ọlọ́run náà sọ̀rọ̀ kan báyìí ibi táwọn èèyàn ti wá wọlé nu pé ǹjẹ́ Allah àtọ́lọ́ nǹkan kan náà. Mọ̀ ṣe bí àwa ṣe ń sọ̀rọ̀ yìí àwọn mùsùlùmí kan máa ń rò pé àwọn ọmọpọ̀ Ọlọ́run wà àbí Elédùmarè wà èmi àti ta lọ́lọ́run àti gbogbo àwọn tó ń sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá kò síyàn tó yẹ ó ń bá yín jiyàn wípé kò sí Ọlọ́run but bẹ́ẹ̀ ṣe ń júwe Allah fún àwa làwa ṣe sọ wípé Ọlọ́run Elédùmarè ò lè máa wùwà bẹ́ẹ̀. àbí irú tẹ́ kọ sínú ìwé yín tẹ́ pé Allah sọ nígbà tí àfa yẹn náà kà ló tó mọ̀ pé wọ́n á bèrè pé ṣé Ọlọ́run lè ṣe báyìí wọ́n á sọ pé àfa yẹn fún mi ló sọ pé Ọlọ́run tóun mọ́ o tí èso bá a ká o kò lè sọ rúùmù kan báyìí wọ́n á sọ fún wa pé àwa àtàwọn àìsàn kankan náà wípé sáwà gbàpọ̀ lọ́run wa ẹjọ́ oníṣẹ̀ṣe wo ló pe Ṣàngó lọ́lọ́run rí ló pògùn lọ́lọ́run rí ló pe Ọya ló pọ̀ṣun ló pọ̀ nílà lọ́lọ́run rí ìtàbí kàmáàsì gbogbo ayé nìyẹn pé oníṣẹ̀ṣe kò gbàpọ̀ lọ́run wa ẹ wá mọ̀ tó fọ́ ni ni pé ẹ wá mọ̀ tó fọ́ ni mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ wọn sábà kàn kàkíw ó kàn mọ́ gbọ́ àmín 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 bóyá ẹjẹkì kini sura orí káàtì ẹ̀ka Yorùbá náà sura orí alẹ́ sọ ní Yorùbá. àbàtì àdá. ẹjẹ kankan tàbí àdá. tàbàtì àdá mi èmi máa wò pé àdá lẹ́bẹ̀ lọ sọ àbàtì àdá. tàbàtì àdá ni sura al-Masad táyé pé ẹ̀yà tábàtì àdá abilabi wàtábẹ ẹ mọ sàmì ẹ fi tó mo tiẹ̀ sàmì. mi ò lè sàmì. oya. nǹkan tí bá máa sàmì ẹ̀ ń gbọ́dọ̀ understand yẹn. oya abilabi ọwọ́ rẹ méje iṣẹ́ ọwọ́ rẹ ti ṣòfò ọwọ́ rẹ ẹ mọ sàmì ọwọ́ rẹ méjèèjì ó ṣòfò ẹ sàmì. èmi wá jẹ́ làtàbí àlì èmi jẹ́ làtàbí àlì. ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí wọ́n kàn ń kà ní tákàn ti kà tẹ́bàtì ká ní amúyẹ́tọ́sálùn àìnímàdìlì àzìmàlẹ́sì ńfi ìmọ̀tàlìfún kàlásàyà lámùsùmọ̀ kàlásàyà lá. tẹ́bàtì ká ló báyẹn àwọn mùsùlùmí àwọn kan mọ̀ sí àmì ẹni kí wọ́n tún tán ká. wọ́n mọ̀ pé Allah sọ wípé níbi ibi tó yẹ kí Muhammadu tó yẹ kó lọ nígbà táwọn lọ sójú ogun kìnìkan ẹ mọ̀ sàmì. ìyẹn ṣe wá kọ́ mi. ó sì kílẹ̀ mi bá yọ ń bẹ̀. ṣùgbọ́n kò sí ẹni tó lè ṣàlàyé ọ̀rọ̀ fún wa pé àwọn kìnìún tá à ń pe àmì sí yìí kò nítumọ̀ tí à ń pè yìí. ẹ má bínú. èyí ló fà á tí àfa yẹn tó fi ká kíní yẹn ládùúgbò wa tẹ́ni kó tí sí Yorùbá tó fi rẹ́rìn. mo fẹ́ béèrè question kan so nǹkan tẹ́ ẹ̀ ń tẹ̀ láti sọ fún wa ń sìn ni pé
àmì tó yẹ mi ti fi gbà kan náà ṣe àmì náà rí o. tẹ́kẹ̀tì gbọ́dọ̀ ń saláró bá. tó bá ti sọ ní ìsìn nǹkan tí wọ́n tẹ̀lé láti sọ fún wa ni pé ẹni tí dábàá máa ṣe àmì lé lórí ìsìn káwọ́kọ́ jẹ́ kó máa sọ ní Yorùbá ó yà ká Yorùbá. tó bá tẹ̀lé sọ Yorùbá kó sọ ní English. ẹni lè sàmì mọ́ nígbà tí tó bá ń sọ bàkẹ́yìn tó yẹ pé nínú ogun Udu tí ànábì jà á ní kó fi amsa síwájú kó o bá wù bá kì sẹ́yìn àṣùgbọ́n ànábì ọ̀làgídí gbogbo tí sọ́nu ẹjọ́ nítò ó tọjọ́ òun àtànábì jọ tójọ́ wọ́n jọ ní conversation ìwọ kókò dúró kọ́mọ ní àmín àmín. ẹ sọ kí pẹ̀lú dé. oya etí gbogbo bùsùn mọ̀ sí àmì sí òní fatia sẹ́yìn alhamdulilayi rabbil alamin aramani rahim maliki yawmidin iyyaka na'budu wa iyyaka nasta'in nígbà tí wọ́n bá tú fatia ní orúkọ èmi Ọlọ́run ọba àjọkẹ́ ayé àsàkẹ́ ọ̀run èmi ọba tí mò ń sọ̀rọ̀ nígbòrùn tí mò ń ṣe òjò nígbòjò ẹ̀yà. mi ò ṣe àdúrà fún ọgbàdúrà fún mi náà. àmín ọ̀nà wo ni àmì gbàjẹjọ lẹ́yìn fatia. gbogbo ọba àjọkẹ́ ayé èmi ò bá Ọlọ́run dàjẹ́ náà. gbogbo kí nìyẹn mùsùlùmí wà pé àmín lẹ́yìn fatia kí la mi lọ sí nbẹ ọ̀dọ̀ wo ni pé. àwọn pípì ti gbé wa ń gbogbo. ó dàgbà tí babaláwo oya kẹkẹ oya bá yín sọ̀rọ̀ nísìnyí ẹ bá fún mi ní instruction ẹ bá mi sọ̀rọ̀. pé yàtọ̀ sí pé ẹ sọ pé kí babaláwo bá sọ pé nígbà tọrùn mi là ń bọ̀ ní kọ̀lẹ́ ayé kẹ́ máa sọ pé àmín. àtàwọn pé àṣẹ. iye ṣé wàá kọ́ àṣẹ báyìí. bó ṣe rí gangan nu. àwọn pípì yìí máa lọ gba owó mi lọ́wọ́ wọn o. tí bó ṣe rí gangan nu. a lọ gba owó mi lọ́wọ́ wọn. kó o tó lè ṣe àṣẹ sí ti babaláwo sọ yóò ti sọ̀rọ̀ débi pé yóò ṣe àṣàdúrà fún ọ ló lè pé àṣẹ. bẹ́ẹ̀ni. bọ mùsùlùmí ó kàn mọ kárábá lọ á kàn mọ ṣe àmín tiwọn àmín ní tó gbọ́ ẹjọ́ lásán gbogbo tó wà ní Kùránì Muhammad anabi Allah ó ń bá anabi tójọ́ tá a bá ti gbọ́n bí o ti dà láàmì. ní tó ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ wọn nìyẹn ó ti ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ wọn nìyẹn pé iye tí wọ́n ń tà wọn ò tó bá ti tú. kò tá lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. kò tiẹ̀ jọra wọn mo ní ya mo fẹ́ ṣàdúrà fún yín mo bá bẹ̀rẹ̀ ìtàn bí Allah sọ pé èmi ni oníkẹ́ jù lọ èmi lọ́lọ́lá jù lọ èmi mọ̀ sí ẹ tó bá sí lọ náà ẹ tó bá wúyẹ pé nítọ́sọ́nà ìbílẹ̀ ẹ tó mọ̀ tọ́sọ́nà mo fẹ́ ṣàdúrà fún yín ni o ní tí mo sọ nù yín tó wà ní ìtọ́sọ́nà fatia nù. èmi dẹ̀ fẹ́ ṣàdúrà fún mi ò dáàtú gbogbo nǹkan tó ṣe Ọlọ́run ṣe bẹ́ẹ̀. àmín tí bá fi lè ń sọ Yorùbá ẹ̀ ní ṣe àmín mọ́ torí ẹ̀ ò pé kí ni mo sọ kò ní ìtumọ̀ létí yín. èmi lọ́ba àjẹkí ayé èmi lọ́ba àsàkẹ́ ọ̀run èmi mò ń tu mo tẹ́ tó bá tọ́ wú mi sọ́nà èmi mò ń ṣe tó bá sí wù lọ́nà ẹ̀yìn sì ń ṣe àmín kí ló fà á níbẹ̀. mi ò mọ ẹni tó máa ní láti gbọ́rọ̀ tá à ń sọ yìí ṣẹ́rí kò ṣe pé bí a wá condemn but èmi dẹ̀ believe pé any Arabic tí àáfà kan bá kà síta èmi máa bẹ̀yìn pé ẹ sọ pé kí àáfà yẹn tú ẹ̀ before kẹ́ tó lè ṣàmì sí. tó ló fẹ́ ṣàdúrà fún yín táwọn bá ló fẹ́ ṣàdúrà fún yín ẹ wá sọ pé àdúrà tẹ̀fẹ́ ṣe yìí lárúbá tẹ̀fẹ́ kàn ẹ mọ̀ kàn lárúbá ẹ kàn Yorùbá bóyá òyìnbó lè ṣàmì sí. bóyá owó tí kéèyàn ṣàmì sí. bó sọ bí àwọn tó ń sọ lẹ́nu pé wọ́n ti wọkọ̀ sọ̀bọ̀ níjò láàbọ̀ àwọn kan ti ń bọ̀ o àwọn kan ti ń bọ̀ àwọn kan ti ń bọ̀. ìkọ́ tó kàn ń dùn mí pé níbo làwọn tó lè máa fojú sí ọ̀nà ìjẹun ló dàbí polú ẹ̀fẹ́ jù níbo làwọn fojú sí. èmi ni kọ́ ló mọ̀ kọ́ mi báyìí mo gbé pópó dádì ni mo á fèsì surprise wọn mo wá ń jẹ̀ǹkú mọ́ àbá mi ti fẹ́ pọ́n mi lọ. ṣẹ́rí àbáyíjà. surprise wọn mọ̀ ń jẹ̀ǹkú mọ́. a kàn ń pè yín ṣàkíyèsí wípé gbogbo nǹkan tẹ bá gbà lọ́wọ́ tẹ bá gbé dání ẹ try láti máa tu wò bóyá nǹkan ìṣe òótọ́ ni ìgbà míì nǹkan tó bá pè lóòótọ́ tí wọn bá ṣe find this ó lè jẹ́ irọ́ ni lò. àní táwọn afábátí wá sọ online àwọn òkè fẹ́ ká béèrè lọ́wọ́ àwọn. àfáà kan mò ń wò láàárọ̀ ó ní yẹn ó láwọn mùsùlùmí ó ní táwọn bá yín sọ̀rọ̀ ó láwọn mọ̀ mú reference wá látinú Quran àwọn mọ̀ mú backup wá látinú hadith ok ẹnìkan wá wọ́n kọ̀wé lẹ̀ àgbà ó sọ pé kíní ibi tó wá ló ti ríwèé àgbà ó wá ń ka ọ̀rọ̀ tí ó bọ́pọlọ mú ní òwe òun ó sì ká mọ̀ tẹ̀lé ọ. ṣé ìwé tiẹ̀ yóò decide fẹ́mi ìwé ọwọ́ ẹ̀rí kìlọ̀ fẹ́ ọmọ ọdún mẹ́fà. ẹ máa gbọ́ ọ̀rọ̀ ibi tẹ́tú mẹ́nu dé yẹn ẹ tún skip ibì kan ni ẹni ànábì ẹni ẹ fẹ́ mú evidence wá ànábì o Ọlọ́run ní ànábì ló sọ alukuran fún wa ànábì alukuran ló sọ bẹ́ẹ̀ o níbo la ti máa rẹ́rìí pé lóòótọ́ lọ́lọ́run ọba fi sọ alukuran yìí kalẹ̀ fún ànábì inú alukuran yìí ẹ jọ mo kọ̀wé mo wá ní ìwé tí mo kọ yẹn ó sọ dáadáa nípa mi ẹ wá ní pé kí kìlọ̀ tún mẹ́rin omi wà ó tún wá jẹ́ ní ìwé yẹn. alukura náà ní mo jẹ́ díẹ̀ onímọ̀ bákọ̀pá rẹ̀ bákọ̀pá alukura yìí náà ló wà. ó lọ fà o
so èmi kọ́ lè jí lọ́jọ́ kan náà kí n sọ pé èmi náà kọ̀wé nìyẹn mo rí ẹ̀jẹ̀ jù bí nǹkan tó lè mú yín gba alukuran pé tẹ́ẹ̀dẹ̀ dáùtù ẹ̀ tó ṣeé ṣe kó jẹ́ pé ọwọ́ kan jàǹbá ọwọ́ kan àyèpàyídà wà nù ẹ̀. kò sí ìgbà tí mo lè gbà wọn á sọ pé táwọn bá ti pẹ́ táwọn bá a sọ̀rọ̀ nípa àwọn ní backup nípa ìbòlè kílẹ̀ rí àwọn kúrán lẹ́rí wọn kúrán lẹ́rí wọn tí kúrán bá wa sọ pé tó bá sọ pé kúrán bá sọ pé yá ẹ lọ pa wọn báyìí ẹ pa wọn ẹ kidnap wọn tí kúrán bá sọ nǹkan tí yóò bọ́ pọ̀ lọ́mú kí n wá lọ sí kí n lọ bọ́ ọwọ́ ìjọba tán bá yẹ kí yàn kirikiri ijó so bí. wọ́n rán kìíní sí gbogbo ayé wọ́n rán sí gbogbo ayé wọ́n sì gbé wá ó sì ń takun tó tẹ̀lé bí. wọ́n rán sí gbogbo ayé wọ́n dẹ̀ sọ pé kọ́ lọ pa àwọn kan nínú ayé ẹ máa wo wọ́n rán ìwé sí gbogbo ayé o wọ́n rán ànábì sí gbogbo ayé o but at the same time ìwé yìí náà ló ń kọ́máǹdì àwọn kan pé kọ́ lọ pa àwọn kan àwọn tó fẹ́ lọ pa yẹn ìwé yẹn wọ́n rán sáwọn yẹn. wọ́n rán sáwọn yẹn wọ́n rán àwọn yẹn láti ṣòfò ní tiwọn adáwọn láti parun adáwọn láti sẹ̀mí wọn lófò bí ẹni síkìn. ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ bá ti já nínú oko ẹrú mental slavery yìí mo bá yín yọ. kò sí bẹ́ẹ̀ ṣe lè kàwé bó ṣe lè mọ̀wé tó ìwé gbogbo òwe téèyàn bá kà abẹ́ Kùránì ló gbé sí. ó tún fún tèmi tó fi láìkì àwọn kìrìsìtẹ́nì lọ́nà kan torí pé àwọn èèfẹ́ gbà wọ́n ẹ̀dá tiwọn àwọn ọ̀pọ̀lọpọ̀ tiwọn wọ́n ti na sùúrù sí ṣùgbọ́n mùsùlùmí ò ní na sùúrù sí Ọlọ́run ló ní kójú ó là ká mọ́ ẹni tán sí ilé Haúsá ikú Dèbúrà sì ń dun àwọn èèyàn di sí i ẹni yẹn ó bú mọ̀ọ́mọ́ tá a mọ̀ọ́mọ́ tí mo yẹ bú. ṣètẹ wàá rí àwọn tó sọ pé ó bú mọ̀ọ́mọ́ jù yàn ó pè wọn kí Dèbúrà bú bàbá tó bí wọn gangan kó bú ànábì lọ. kàní ó pè wọn kéèyàn bú àlà. Yorùbá dẹ̀ máa sọ wípé ọmọ àlè lọ́ máa bú níwájú lọ́ máa bú bàbá ìléwájẹ tó ní bínú ọmọ àlè lọ́mọ náà. mọ́ mùsùlùmí ànábì ni ẹ mọ̀ bù ẹ bá lè bú bàbá wọn. kò sí nǹkan tó kàn wọn. ànábì ni ẹ mọ̀ bù ànábì tẹ́sí fẹ́ tí ọ̀fẹ́ kún ó bú òun tó yẹ kí ẹ káàtì sọ pé ẹ lú ẹ̀yin gan pàfẹ́tì kò yẹ ká ẹ lè kọ́ ìwà rẹ̀ tí ò dánù wo ẹ̀yin ẹ wá gbé ìwé lé wa lọ ẹ kọ̀ wà ànábì ìwà tí ò da ẹ̀sìn àti ìdá ń dìfẹ́ ń jẹ bí nǹkan tó dà inú ìwòye la ti wá ń kà inú ìwòye la ti wá ń kà ipe pátámísì wọ́n ní pátámísì kò tún ṣe yẹn wọ́n máa sọ wípé gbogbo ìjà tí ànábì jà nínú ìwé yẹn tó sọ ìjà tí ànábì jà nínú ìtàn yẹn àwọn tó ní gbàgbọ́ aláìgbàgbọ́ ni ànábì ń bá jà nítorí pé wọ́n ń pa àwọn èèyàn ànábì èèyàn tó sọ pé Ọlọ́run rán sí gbogbo àgbáyé o ìyẹn ò dẹ̀ lè lọ sínú ilé àlù àlà àbí bá lẹ́yìn sọ kó lọ bọ́ Ọlọ́run sọ pé àwọn tó ń pa wá yìí Ọlọ́run ọba kó sínú kó sí wọn nù ká má para wa mọ́ òun náà wá fa ìjà violence làwọn àmọ́ yanjú ọ̀rọ̀ tiẹ̀ violence ni aláwọ̀ ẹ̀jẹ̀fẹ̀jẹ̀ làláwọ̀ nísìnyí nù táyé pé tí mùsùlùmí bá ti dákọ tẹ́lẹ̀ àwọn northerners yẹn tá a ti fẹ́ pààyàn Allahu Akbar Allahu Akbar Allahu Akbar wọ́n ti ń dún yẹn lọ wọ́n máa fi dájú ni àwa ò sọ láti fi bà ẹ̀sìn jẹ́ àbí láti bà àyàn ló kọjá bí ó ṣe wípé láti jẹ́ káwọn ọmọ Yorùbá ó ronú wípé ìwé wo láàmú kà tí ó mọ mú ọkàn wálé tí ó mọ múnú èèyàn lé tí ó mọ mú èèyàn kórìíra ara ilé ẹ̀ eléyìí sọmọ ìyá rẹ̀ tó ìwé tí ó di ọmọ mọ́ta gbogbo ẹ̀ wà nù Kùránì ẹ sọ fún wa pé ẹ̀sìn tọ́lọ́run òrìṣẹ́ tọ́lọ́run láì fẹ́ràn jù ni ẹ̀sìn tọ́lọ́run yẹnu sí jù ni ẹ̀ wá ní káwọ́ mọ́ tẹ̀lé yín àbí orí tèmi wà kémi mọ́ tẹ̀lé rọpọlọ tèmi kí n ṣe fọlọfọlọ kú láyé tèmi. ọ̀rọ̀ tẹ́ tún sọ lẹ́kọ̀ọ́ ẹ̀ eléyìí ò ń ṣọmọ ìyá mi èyí tó sọ pé kò ń ṣọmọ ìyá ẹ̀ òun lẹ́jọ́ relate by blood o ẹni tó wá ń pè lọ́mọ ìyá ẹ̀ ẹni tó yẹ pé ìyá ẹ̀ mú wá sí ilé kéwú tẹjọ kéwú bìkan náà tó dẹ̀ jẹ́ wípé ẹjọ́ lásán lẹ́ fi jọ relate o ìyẹn wá di ọmọ ìyá ẹ̀ ju ẹ̀jẹ̀ gangan tó o bá sọ pé nǹkan ṣe ẹ wọ́n gọ́gọ́ fún ẹ lọ́jọ́ kí o. ṣé ẹ rí oníbẹ̀lẹ́nu àwọn Palestine lọmọ ìyá rẹ̀ ó ti gbé cardboard fún wọn ó de cardboard yóò de Palestine. no ẹ máa aláyé ẹ máa tó dé Palestine ẹ máa rí pé ó máa gbé cardboard yẹn lọ sọ́run ó ṣọ̀ fún mi mo gbé fún yín tó a lè ó pọ̀.